wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Thursday, May 22 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, ẹ ṣe nǹkan yín létòlétò dáadáa lọ́jọ́ tòní. Àwọn rere tí máa rọ̀gbà yín ká, ẹ máa wà very creative, tí yẹn ti máa ràn yín lọ́wọ́ láti lè yanjú gbogbo ìṣòro èyíkéyìí tó bá jẹyọ lọ́jọ́ tòní lọ́nà tẹ́yìn go tí ẹ gbà lérò pé lè yanjú rẹ̀ lọ́jọ́ tòní. Ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ fọgbọ́n àfìyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lọ́jọ́ tòní. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ẹgbẹ́nú jinlẹ̀ nípa nǹkan tuntun tó lè ràn gbèsè ayé yín lọ́wọ́, kẹsìbẹ̀ tí iṣẹ́ lé lórí lọ́jọ́ tòní. Ẹ lọ́gbọ́n àtòyè tọ́lọ́run fún yín kẹ́ fi kojú challenges èyíkéyìí tó bá jẹyọ. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ní sí yín máa jọni lójú púpọ̀. Ẹ wá rí dájú pé ẹ ní ìrètí nínú ohunkóhun tí ẹ bá ń ṣe ń pàjá sáyọ̀ àjásíre. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín dáadáa lénìí, kí ẹ wà positive dára. Aago 12 ní ọ̀sán tí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ magenta sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, lénìí ẹ máa wà adaptable dáadáa, bẹ́ẹ̀ sì lè máa wà flexible, á sì ràn yín lọ́wọ́ púpọ̀ ní gbogbo kọ́kíkan tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ máa tún wà motivated, ẹ máa wà determined lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Á dàbí ìgbà pé kò sí nǹkan náà tí ó dàbí iṣẹ́ tẹ́ni lè yanjú, kò sí nǹkan náà tó dàbí ìṣòro tẹ́ni lè borí. Ìrọ̀rùn sì lẹ máa borí gbogbo challenges èyíkéyìí tó bá jẹyọ lénìí. Ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Ẹ rẹra yín lẹ̀ kí ẹ wà determined. Red jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, kódà ṣe bí ìgbà pé kí ẹ báwọn èèyàn ṣe, ó sì dára kí ẹ relax, kẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Ẹ múra dáadáa lénìí, kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ báwọn èèyàn ṣe, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín lénìí, kẹ́ sì ṣe àwọn kan tá tún mú kí inú yín dùn, káyọ̀ yín kún pẹ̀lú. Green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná rere Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ó ṣeéṣe kẹ́ wà disappointed nínú àwọn tó ṣe é pọ́rọ̀gbà yín ká, látàrí pé ó ṣeéṣe kí wọ́n ṣe nǹkan tí ó máa dùn yín. Ẹ̀yin náà sì rí, ó ṣeéṣe kí ẹ ti máa trust àwọn èèyàn ju bó ti ṣe yẹ lọ. Lénìí ẹni tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ pàdé, ẹ má ṣàlàyé secret yín fún wọn rárá, kẹ́ kíyèsára. Ó sì dára kẹ́ tẹ̀lé àwọn nǹkan tó ń sọ sí yín lọ́kàn tẹ́ bá fẹ́ decide lórí ohunkóhun. Òun ló máa ràn yín lọ́wọ́. Ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gbẹ̀wà léèyàn rárá, ẹ ṣe nǹkan yín létòlétò, ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, ẹ sì ṣe prayer kọ́lọ́run gbé yín borí ọ̀tá lénìí. Gold jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ tí aago 6 kọjá 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ó ṣeéṣe kí ìṣù fẹ́ wáyé láàrin ẹ̀yin àti àwọn alábàáṣe yín lọ́jọ́ tòní, tí yẹn sì lè fẹ́ àfẹ́ẹ̀tì àwọn èròǹgbà ọkàn yín. Ẹ má jẹ́ kí mọ̀lára yẹn má jẹ́ kí ó lágbára jù yín lọ, kẹ́ kíyèsára. Bẹ́ẹ̀ sì ni kẹ́ control emotion yín dáadáa lọ́jọ́ tòní. Tó bá ṣe pé bóyá àwọ̀ náà ó padà wáyé láàrin ẹ̀yin àti ènìyàn lọ́jọ́ tòní, kẹ́ rí dájú pé ẹ̀yin lè kọ́kọ́ gbé ìgbésẹ̀ láti wá bí ìrẹ́pọ̀ ṣe fẹ́ wáyé láàrin ẹ̀yin méjèèjì lọ́jọ́ tòní nípasẹ̀ ọ̀rọ̀ sísọ. Ẹ free mind yín, kí ẹ gbájúmọ́ṣẹ́, kẹ́ sì wà determined. Royal blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago 3 ní ọ̀sán sí aago 4 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò tí ó dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, látàrí pé àkókò yẹn wà very unlucky fún yín. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márèmí pín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ẹ máa bísí púpọ̀ lọ́jọ́ tòní o, bó tilẹ̀ jẹ́ pé ẹ tún máa ṣe yín bí ìgbà pé kí ẹ relax, ẹ rí dájú pé ẹ balance of méjèèjì yẹn, kẹ́ rí dájú pé ẹ tẹpá mọ́ṣẹ́ níwọ̀n kí ẹ sì wá àkókò láti fi sinmi, kẹ́ ṣèkí ara yín dáadáa. ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dára, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ mú sùúrù lò. ẹ wá gbọ́dọ̀ wọ aṣọ white rárá lọ́jọ́ tòní, látàrí pàṣọ white jẹ́ kọ́lọ̀ tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ó ṣeéṣe kí nǹkan yín dàbí ìgbà pé ó slow lọ́jọ́ tòní, kódà ó ṣeéṣe kó dàbí ìgbà pé nǹkan tiẹ̀ ti sọ́ta yín pátápátá, látàrí pé àwọn nǹkan tẹ́ ń ṣe bí ìgbà pé kò sí ìdàgbàsókè rẹpẹtẹ. tẹ́ bá lè bẹ́ ènìyàn kan tí ẹ finú tán sọ̀rọ̀ lọ́jọ́ tòní lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, ó ṣeéṣe kí ìyẹn tún jẹ́ kọ́kàn yín tó fúyẹ́ díẹ̀. ẹ má ṣe ròyìnròyìn ju bó ṣe yẹ lọ, àkókò yìí máa tó yí béré padà, á tó kọjá lọ báyìí tó ṣe pé nǹkan máa tún yí padà sí rere. ẹ kàn fi àkókò ọjọ́ tòní láti fi dúpẹ́ fọ́lọ́run, kẹ́ dúpẹ́ fọ́lọ́run ọba tó dá yín lórí àwọn nǹkan tó ti ṣe nínú ìgbésí ayé yín láti jọ́ mẹ́ta láti gbàtẹ́ ti délé ayé, kí ẹ sì bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ lọ́run fún àwọn nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ fọ́jọ́ iwájú fún dáadáa kó lè wá sí ìmúṣẹ fún yín. ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, ẹ jẹ́ kára yín yá gágá, kí ẹ sì má ṣe sọ pé nǹkan sun yín àbò rẹ́yìn rárá. white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ó ṣeéṣe kó ṣe bí ìgbà pé kí ẹ relax, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, ó sì jẹ́ ohun tó dára púpọ̀. ọjọ́ tòní kẹ́kọ̀ọ́ fi relax, kò ń ṣe pé gbogbo ìgbà náà lẹ́ẹ̀ máa stress ara yín ju bó ṣe yẹ lọ. ẹ ti ń tẹpá mọ́ṣẹ́ láti jọ́ mẹ́ta, ní láti take break lénìí, ẹ mọ́kàn balẹ̀ pẹ̀sẹ̀, kẹ́ gbà láfíà láàyè, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, ẹ sì wá ìdùnnú fúnra yín ní gbogbo ọ̀nà lénìí pẹ̀lú. aago 5 ìrọ̀lẹ́ kù ìṣẹ́jú 15 sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ máa wòye sí pé bóyá ẹ lè ṣe nǹkan àbẹ́ lè ṣe nǹkan, ó dàbí ìgbà pé ṣé mo lè ṣe iṣẹ́ ìṣá, ó dàbí ìgbà pé ṣé nǹkan lè lọ déédéé ṣá. àwọn èrò yẹn kẹ́ gbé sẹ́gbẹ́ kan, látàrí pé ó lè jẹ́ kó dàbí ìgbà pé ọ̀tá yín ò fẹ́ rí ṣe lọ́jọ́ tòní. ẹ rí dájú pé ẹ gbájúmọ́ àwọn kan tó yẹ kẹ́ gbájúmọ́, ẹ ronú jinlẹ̀ nípa àwọn ọgbà tó ṣe é pé ẹ máa ń fi ìgboyà ṣe ohunkóhun, ẹ sì máa ń tẹpá mọ́ṣẹ́ dáadáa. ẹ túbọ̀ lò lọ́jọ́ tòní, kẹ́ tẹpá mọ́ṣẹ́ dáadáa, kẹ́ fi ìgboyà ṣe ohunkóhun lénìí. gbogbo kan tó dàbí challenges lénìí ẹ borí rẹ̀, bẹ́ẹ̀ sì ni ìyípadà rere máa wáyé láwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan. nǹkan ó tún máa dára púpọ̀ fún yín, ẹ gbájúmọ́ṣẹ́, kẹ́ lè rere gbámú lénìí, ẹ wà positive, kẹ́ tẹpá mọ́ṣẹ́. navy blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 2 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn-án sí aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ọ̀pọ̀ yín ó ṣeéṣe kí ẹ travel lọ́jọ́ tòní, ó ṣeéṣe kó jọmọ́ travel tó jọmọ́ ọ̀rọ̀ iṣẹ́, bẹ́ẹ̀ sì ni opportunity tó jọ bẹ́ẹ̀ tó bá wáyé fẹ́yìn ọjọ́ tòní, kẹ́ tètè ya grab ẹ̀, tó ṣeéṣe kẹ́ ráṣeyọrí ṣe lórí iṣẹ́ tó bá jọmọ́ travel lénìí, ká sì tún bí ìdùnnú fún yín. kódà ó ṣeéṣe kí ẹ ṣalábàápàdé ènìyàn tuntun lọ́jọ́ tòní tí wọ́n á ràn yín lọ́wọ́ nípa ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́jọ́ tòní. ẹ má kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun, ẹ mú sùúrù lò, ẹ gbájúmọ́ṣẹ́, kẹ́ sì ṣe nǹkan yín létòlétò, bẹ́ẹ̀ sì ni kí ẹ wà smart, kí ẹ focus lórí ibi tí ẹ ń lọ lọ́jọ́ tòní. white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, lọ́jọ́ tòní ọpọlọ yín máa jí pépé, ẹ máa níwòye sí tuntun nípa ìgbésí ayé yín tó sì máa ràn yín lọ́wọ́. bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ẹ máa wà inspired, dàbí ìgbà pé kẹ́ gbájúmọ́ṣẹ́, kẹ́ ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń gbájúmọ́. kódà táwọn èèyàn bá ń sọ pé nǹkan yìí kò lè ṣeé ṣe lọ́dọ̀ tí á ṣeé ṣe ni, ẹ wá tẹ̀lé gbàgbọ́ náà bẹ́ẹ̀, kẹ́ ní gbàgbọ́ pé gbogbo nǹkan pátá ló máa ṣeé ṣe, kẹ́ fọgbọ́n àtòyè tọ́lọ́run fi ń ṣe ohunkóhun lénìí. gbogbo nǹkan kíkan tí ẹ bá ṣe lọ́jọ́ tòní ó ṣeé ṣe káwọn èèyàn wò láwòkọ́ṣe ní ọjọ́ tòní o. ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sábẹ́ tí ó kàn yín lénìí. ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́, kẹ́ sì wá àkókò láti fi ṣe prayer lénìí dára
orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.